Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run, oore ajẹ́ ìjẹ́tàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá gbogbo wa káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi. Allahumma àmín. Ṣé ẹ rí díẹ̀díẹ̀ báyìí ní Ọlọ́run ọba máa tú àṣírí gbogbo àwọn tó wà lẹ́yìn gbogbo àwọn ọ̀tá Ọlọ́run, gbogbo àwọn ọ̀tá Ọlọ́run tó wà lórí social media látara wípé ẹ kórìíra àwọn nǹkan kankan. Díẹ̀díẹ̀ lọ́lọ́run ọba máa tú àṣírí yín, díẹ̀díẹ̀ lọ́lọ́run ọba máa tú àṣírí yín. Ṣé ẹ rí lójú fọ́nrán mi, ẹ rí wípé Alfa Labeeb Lagbaji wọ́n wà lójú fọ́nrán yìí àti olóyè Sunday Igboho. Ṣé ẹ rí n tó bí àwọn méjèèjì tán fi wà lójú fọ́nrán mi? Gbogbo wa la máa mọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wo fídíò yìí. Bismillah. Èmi náà support ti ṣe Sunday Igboho sí rárá. Wọ́n kókù yányán. Ẹ̀dẹ̀ fẹ́ mọ̀mọ́ parí mi sí wọn pé nígbà tí wọ́n jẹ́ èèyàn mi, olólùfẹ́ mi, mi ò lè deny èèyàn. Kò sí bó ṣe lè wù kó rí, mi ò lè deny èèyàn tí mi àtẹjọ́ ń ṣe. Mi ò mọ̀ sí Sunday Igboho léèyàn bẹ́ẹ̀. Mo mọ̀ ọ́ léèyàn tí kì í fẹ́ kí wọ́n yẹn nìkejì jẹ. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí, wọ́n kókù. Wọ́n dẹ̀ fẹ́ gbé nǹkan tí ó ṣe tiwọn léra wọn lórí ni. Ìtẹ́yìn ti gbé dání, ó ti kọjá gbogbo lẹ́yìn òun. Gbogbo ìlú, gbogbo èèyàn tí ń bẹ́nu ìlú, òun lo èèyàn tí yín báyìí, ó ti kúrò ní pé ẹlẹ́sìn kan. Ọ̀rọ̀ Sunday Igboho dàbí ọba ìlú tí kò gbọdọ̀ sọ pé ẹnìkan ni ọmọ òun mọ́ nínú gbogbo ìlú. Bí ọ̀rọ̀ Sunday Igboho ṣe rí ní sínú, ìtẹ́ gbé dání, ó yàtọ̀ sí nǹkan tẹ́ lọ ṣe yẹn. Kò yẹ kíkẹ́ bá tẹ̀ wá lọ tẹ́ débẹ̀, ó yẹ kẹ́ fà á lé àwọn ọlọ́pàá yẹn lọ́wọ́ ní kódà. Ẹ jẹ́ kí n tẹ̀lé yín débẹ̀, àbí kẹ́ ẹ máa lọ́dọ̀ CP Ọ̀yọ́ state yẹn, kẹ́ ẹ lọ́ọ́ bá lọ́fíìsì rẹ̀ pẹ́tọ̀. Nítawọn ni ìṣe ní ṣe bí ẹláìtì ní, ó yẹ kẹ́ ẹ ti rí nǹkan tán mú lọ́wọ́ pẹ́tọ̀. Ẹni yìí ilé ẹjọ́ ló ní ká gbé wá. Ilé ẹjọ́ ló ní ká gbé wá. Ṣé tó kù rẹ̀ náà ń bẹ́ẹ̀ wọn ò sí ní ká lọ gbé àwọn. Ọmọ yẹn máa ń fẹ́ ṣèṣe pé kán sọ pé òun lòún mọ̀ ọ́ sọ jù. Ok, ẹni tó wá ṣe nǹkan tí ò dáa, ṣé káwọn máa wò ó ràn ni? Eléyìí kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ní ṣẹlẹ̀ yìí, rárá ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Ọ̀rọ̀ ẹ̀sìn ní tàwọn tó kù rẹ̀ táwọn náà ń bú Kùránì, tó ń bú Ọlọ́run, tó ń bú Ànábì. Ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn. Eléyìí ó ń dìfẹ́ mu kárátà àwọn èèyàn, ó ń búlì wọn, personality àwọn èèyàn ó ń bàjẹ́. Ẹ̀dẹ̀ rí náà Sunday Igboho nǹkan tó ń ṣe èmi ò fẹ́, èmi ò gbà wọlé rárá tèmi. Náà mẹ́yàn mọ́ ìyá mi nínú ẹ̀sìn Islam, gbogbo wa bá a ṣe rí Alfa Labeeb Lagbaji bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí, ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa sọ pé ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ yẹn dẹ̀ dáa o. Bí wọ́n ṣe fẹ́ràn olóyè Sunday Igboho tó, wọ́n dẹ̀ sọ òótọ́ pẹ̀lú olóyè Sunday Igboho láì mọ̀ pé irọ́ bàbá irọ́ ni. Irọ́ bàbá irọ́ ni. Ẹ ṣe fídíò yìí láti lè sọ pé kí àwọn mùsùlùmí tí àwọn náà ń fẹ́ràn yín, tí ẹ mọ̀ wípé in tí wọ́n ṣe yẹn wọn ò fẹ́, ẹ wá ṣe fídíò yìí láti tù wọ́n nú. Bẹ́ẹ̀ sì ni lẹ́yìn nǹkan míì lẹ́ ń ṣe. Ṣé ẹ mọ̀ pé olóyè Sunday Igboho kò láṣìírí? Tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ gbangba ni, olóyè Sunday Igboho tí ò bá tí ì sọ yóò padà wá sọ. Ẹ̀yin àti yín ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí olóyè Sunday Igboho tí ó sọ nípa Alfa Labeeb Lagbaji. Bismillah. Ọ̀tọ̀ bá àtàkì ẹ̀ ó lè sìn ẹ́ jàmbá. Ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọ ọmọ fọlọ́ọ̀bẹ̀ ṣe fídíò dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri, dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba, nítorí bàbá wa lórí, dúpẹ́ lọ́wọ́ Alfa, gbogbo Alfa kọ́lá àtàkì ẹ̀ o. Wọ́n fẹ́ kọ́ mọ̀ yẹn náà kárẹ̀ o. Àwọn àlùfáà kan bẹ tó ń jà fún ọ lórí íńtánẹ́ẹ̀tì, mo fi Ọlọ́run búra. Àwọn àlùfáà kan tó ń jà fún ọ lẹ́yìn tó ń sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè mí. Àwọn ti wọ̀nà àwọn ọmọ pé wọ́n kílẹ̀ pé wọ́n fi ìjà ẹ̀sìn dá wà lálẹ́ tó. Kò dẹ́ ṣe gbọ́ ọmọ Ìlọrin. Kí ṣe gbogbo ọmọ Ìlọrin ló mẹ́jà. Kódà gan-an 80% àwọn ọmọ Ìlọrin wọn kò sí tó wá sí fún ẹ. Dúpẹ́ lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin àlùfáà Ìlọrin tó dúpẹ́ kó fọ́lọ̀ búra. Èmi ń parọ́ nǹkan tí ò bá ṣẹlẹ̀ o. Wọ́n bá mi sọ̀rọ̀. Wàláì. Kódà Alfa Labeeb fẹ́rẹ̀ rẹ̀. Kó wà láì dàlá ebi ọ̀gá ilé gbogbo ẹ̀kọ́ ni màá sọ fún ẹ. Wọ́n bu àwọn àlùfáà yìí mọ́, wọ́n bu ọba. Naam,
ṣé gbọ́ àti gbọ́ ṣé gbọ́ àti gbọ́ olóyè Sunday Igboho kò fẹ́ dárúkọ àwọn àfáà ṣùgbọ́n ó wò pé ó ní àfáà Làbíbù Lágbàjì ó fẹ́ràn ta lọ lọ́hùn ó fẹ́ràn ẹ̀ gan àwọn ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin dẹ̀ wá bọ́ síta ẹ̀ wá ń sọ sí wípé ìyìn tó lóyè Sunday Igboho ṣe yẹn ẹ̀ mọ̀ tí Rasulullah sallallahu alayhi wa sallam tó sọ nípa nǹkan tẹ̀ ṣe yìí Rasulullah sallallahu alayhi wa sallam ó ní tó bá dọjọ́ ọ̀gbìn dàlkìyàmà ó ní watajiduna shara nazi zaliwaji ẹ̀yìn ó ní àwọn tó máa burú tí ipò wọn tó máa burú lọ́jọ́ ọ̀gbìn dàlkìyàmà tó máa wà ní ipò tó burú jùlọ àwọn náà ní sọ̀bẹ́ṣelú alladhi ya'ti ahulahi biwajhi wa ahulahi biwajhi àwọn tó ṣe pé ọ̀tọ̀ ni mẹ́tọ̀ tó máa fi bá àwọn tí bí lò ọ̀tọ̀ ni mẹ́tọ̀ tó máa fi bá àwọn tí bí lò Rasulullah sallallahu alaihi wasallam ní àwọn ní ipò ẹ̀ máa burú jù lọ́jọ́ ìgbìn dàlkìyàmà afá Làbíbù Lágbàjì ẹ yí padà o èèyàn ṣe rí ajá Yorùbá ní ajá ò ní rorò kó ṣọ́ ojúlé méjì bẹ́ẹ̀ bá máa jẹ́ àfá ẹ̀ jẹ́ àfá bẹ́ẹ̀ bá sì ní jẹ́ àfá ẹ̀ má jẹ́ àfá ẹ̀fẹ́ tẹ́ńbí ẹ̀tẹ́ ni yóò padà gbẹ̀yìn méjèèjì o ẹ̀tẹ́ ló máa padà gbẹ̀yìn méjèèjì ẹ jẹ́ wá fi nǹkan kan kù ẹni olóyè Sunday Igboho bí ọba ni pé gbogbo àwọn èèyàn ló yẹ kó jẹ́ títí ẹ̀ structure Nàìjíríà ní òní structure òun ló fún olóyè Sunday Igboho ní opportunity ẹ gbọ́ òwe Yorùbá ni wọ́n ní kò ní burúburú kí bàbá sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn federal government ń sọ pé ó dọwọ́ ìrù ẹkùn àbí kí wọ́n ti ń pè é ẹ mọ̀ pé ó ti burú nìyẹn ó ti burú pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n ní kí Nàìjíríà kó tó wá máa sọ wípé ìrù ẹkùn àbí àmọ̀tẹ́kùn àwọn ni ó ṣẹ̀ṣẹ̀ wá máa sọ̀rọ̀ security fún wa lórílẹ̀‐èdè wa ó burú ni structure ni ò sí ṣé ẹ rí àìsí structure yẹn òun ló ń fún kálukú ní opportunity tiẹ̀ bí Iznillahi ta'ala á padà sọ̀rọ̀ nípa àìsí structure yẹn gbogbo àwọn tó ń jẹ nínú àìsí structure yẹn gbogbo wọn lápadà mention one by one bí Iznillahi ta'ala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.